ọlọ́lá tó kàn lólu fíhàn kọ̀dọ̀rọ̀ sí ajínasẹ̀ tí ń jẹun àti gan ni. yarí tọ́fà kíkọ́rí táwọn òní túkaná lọ́rùn ìran aládé. ó di dandan káwa pàápàá dẹ́rù ara wa pa. kẹ́hìn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́. ilé ìwọ́de làmìlaka mẹ́tàlá ló bọ́ dẹ̀dẹ̀ lórígun mẹ́rin ilẹ̀ Yorùbá. ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. táwọn akọni wa aṣáájú wa òun táwọn olórí ogun wa generals wa gbogbo owó tán wámúwámú láti ṣáájú. ó sì mọ kẹ́hìn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan pẹ̀lú àwọn ọkọ̀ọ̀tọ̀ kàlàkàlẹ̀ tó a ti pèsè sílẹ̀. tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèkí ṣáájú gbogbo tó wà láàrin wa. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa ti jọ wá. ohun tá a fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ de ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. kẹ́kọ̀ọ́ náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùlé mi ní o. bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. ẹ lè kàn sí wa látòrí www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Olúgbòlú Nation Youth Leader in all diaspora lórí +1-803-846-1116 tàbí Comrade Omeyo. wọ́n jẹ́ Homeland Yorùbá Nation Youth Leader lórí +234-703-717-3355. Yorùbá Nation no going back. ìkéde ìdẹ́sẹ̀ tí gbọ́ látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. mo kí gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí. èmi ọmọ yín náà ni o, èmi àbúrò yín, èmi olólùfẹ́ yín tí gbogbo yín mọ̀ sí BME TV show ló ń kí gbogbo yín káàbọ̀ sórí ètò tòní. mo wá bẹ̀ yín ni mo wá rọ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí tẹ́ ń gbọ́ mi, ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa. mo ní ọ̀rọ̀ ìsítí àti ohun tí mo fẹ́ play fún wa nípa àwọn tí wọ́n Nàìjíríà ṣẹlẹ̀ sí. àwọn tí wọ́n Nàìjíríà tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn, mo mú òun náà wá fún wa láti wá fi tara wa gbọ́ nǹkan lójú wọn rí lọ́wọ́ àwọn ajínigbé àtàwọn Fúlàní àtàwọn Boko Haram. ohun yẹn fẹ́ play fún wa. kí n tó play ohun yẹn fún wa, màá kọ́ play àwọn ohun méjì kan fún wa náà. a ò kọ́ gbọ́ kí n tó wá play ohun yẹn fún wa. ṣe ti gbọ́? ẹ ṣe gan ni, ẹ máa bá wa ká lọ. ọmọ kóòtù òjire gbogbo àwọn ọmọ Odùduwà, ìjẹ́ ariwo Yorùbá nation tá à ń pa ṣé ó wùwà bí? ṣé ó wùwà bí? ṣá a fẹ́ ká dá dúró rẹ́bọ orílẹ̀-èdè àbí a sì fẹ́ wà ní wà Nàìjíríà? tó ìwọ tí wà Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí ni wàá máa parọ́ pé o fẹ́ kú sí wà Nàìjíríà. tí ó ti wà Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí o wà mọ̀ yìí pé gbogbo ariwo tá à ń parí pé Nàìjíríà kò dáa, oko ìparun Nàìjíríà ìgbàanìwà tó mọ̀. àmọ́ àwọn ọ̀fẹ́ kó dìgbà náà fún ọ ná kó tó mọ ariwo tá à ń pa. àwa ń sọ fún yín wípé ẹ jẹ́ ká jí lójú ohun wa. wà Nàìjíríà kò lè gbé wa débì kankan, oko ìparun ni. wà Nàìjíríà ṣe kò lè mú ìdàgbàsókè kan fún gbogbo àwọn ọmọ kóòtù òjire, kò lè mú ìlọsíwájú wá fún gbogbo àwọn ọmọ Odùduwà. ìwà àbùkù táwọn Fúlàní ìwù fún wa lórí ilẹ̀ wa náà ló mọ̀ wù lọ. wọn ò lè dẹ́kun ẹ̀ torí pé àwa ni wà Nàìjíríà náà ni. tí a bá jà fúnra wa tá a fìmọ̀ ṣọ̀kan ká a dá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, gbogbo àwọn ìwà àbùkù tí wọ́n wù fún wa lórí ilẹ̀ wa yìí wọn ò ní wù mọ́, gbogbo ó dópin, yóò di ohun gbàgbé. òun làá fi ń pawọ́ fún self determination, òun làá fi ń pawọ́ fún Yorùbá nation. gbogbo èèyàn wa tẹ́ ẹ̀ ń wà bí ẹni pé ariwo Yorùbá yẹn tá à ń pa kádákẹ́, ẹ mọ ìwà bẹ́ẹ̀. a kì í ṣe ọ̀tá yín, ìfẹ́ ìran wa ló jẹ wá lógún. a rí gbogbo ìyà tí ń jà àwọn ìran wa tó jẹ́ ọmọ Odùduwà tó jẹ́ ìran káàrọ̀ òjire, òun ló fà á tá a fi sọ wípé ṣe dandan ni ìran abọ́lọ̀kú olóko ẹrù Nàìjíríà, òun ló fà á nìyẹn. àwa ń bẹ̀ yín ni àwọn owó yìí ni ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ kájọ jà Àjàyí ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ kájọ jà Àjàyí, kájọ bọ́ lóko ẹrú àwọn ajínigbé àti àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pera ní olóṣèlú. gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá wáwátá
wọn ò nífẹ̀ẹ́ wa o àpò àwọn nìkan ni wọ́n ń dùn o gbogbo àwọn sẹ́nitọ̀ ilẹ̀ Yorùbá pátá wọn ò nífẹ̀ẹ́ wa àpò àwọn nìkan ni wọ́n ń dùn o gbogbo àwọn sẹ́nitọ̀ àwọn representative àwọn alága gbogbo pátá ẹ mọ́ lérò pé wọ́n nífẹ̀ẹ́ wa o wọn ò nífẹ̀ẹ́ wa àpò àwọn nìkan ni wọ́n ń dùn àwa tí wọ́n wà nífẹ̀ẹ́ ìlọ́wọ́ ẹ̀ ká dìde ká jà fún ara tiwa gangan ká gba ọ̀rẹ́ lọ́wọ́ wọn ká sọ fún ọ wípé ó tó gẹ́ ìyà tí wọ́n fi jẹ wá ìtó gẹ́ gbogbo ara mọ̀ pé nílẹ̀ Yorùbá ní ìsìn àti gbogbo Nàìjíríà eku òkè bí eku mọ́nà bẹ́ẹ̀ sì ni ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ọmọ èèyàn gan agídí ọmọ èèyàn fi fọ bí ọmọ èèyàn tó gbogbo nǹkan ló wọ́n bí epo sì wọ́n bẹ́ẹ̀ ló ń jẹ wọ́n gbogbo nǹkan ló wọ́n ṣé bàtí máa bá lọ ní òun làfi sọ fún wípé ẹ jẹ́ kí á fìmọ̀ ṣọ̀kan láàrin ara wa ká rí pé a dá dúró agbára wálẹ̀ lóko ẹrú wa Nàìjíríà ká rí ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa ká rí pé agbára wálẹ̀ lóko ẹrú wa Nàìjíríà òun ni àfi mú gbogbo àwọn tí wà Nàìjíríà ti ṣẹlẹ̀ sí àfi mú wá tètè gbọ́ yín kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́ nǹkan tójú wọn rí nínú wa Nàìjíríà gbogbo ẹmọ Odùduwà gbogbo ọmọ káàrọ̀ òjìrè ìbá dáa ká gbọ́ ariwo tá à ń pa ìbá dáa kí á gbọ́ ariwo tí bàbá wa Professor Banji Akíntóyè ń pa ìbá dáa ká gbọ́ ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ ń pa àti gbogbo àwọn èèyàn tí ń fẹ́ ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọ kóòtù òjíire ìtúsílẹ̀ gbogbo àwọn ọmọ Odùduwà wá Nàìjíríà ó ti expire o ẹ má jẹ́ ká dónú wá Nàìjíríà mọ́ o wá Nàìjíríà ti expire ẹ jẹ́ kọ́kọ́ play ọ̀rọ̀ ìsítí tí bàbá wa yìí sọ ọmọ Yorùbá ni wọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn ọmọ Odùduwà ìdí tó fi yẹ kí á dá dúró ìfẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ ìná ká wá gbọ́rọ̀ ìtàn màá tó wá play èmi fún wa kí n tó wá play ẹni tí wọ́n á Nàìjíríà ṣẹlẹ̀ sí gángan kẹ́ tó wá gbóhùn nítàn ẹ má bá wa ká lọ ẹ bá wa pé ètò yìí kọ́ lọ dáadáa ẹ dì mọ́ gbàgbé láti bá wa subscribe tó YouTube channel wa ṣẹ́ni gbọ́ ìgbà tẹ̀ ń wà nílé tẹ̀ ń gbọ́ wa ṣẹ́ni ẹ ti gan ni ẹ má bá wa ká lọ. ọlọ́pàá ní orí ẹ kàn wò pé ìwà bàbá ìwú mi ṣé bí ṣe àti ìwà ni wọ́n rí ní Áńtíókù kí wọ́n tó pe àwọn ọmọlẹ́yìn lọ́mọlẹ́yìn Kristi àwọn eléyìí ti tẹ̀lé Kristi ṣáàríwá Kristi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí adé ifá ìwàlẹ̀ sí ti sọ Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúru bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe bàbá sì ní wá báyìí pẹ̀lú ìṣe tó ti kú pẹ̀lú àṣà tó ti kú pẹ̀lú èdè tó ti kú ohun tó yẹ ká kọ́kọ́ bójútó ní Jésù ń bọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó tó dé ipò wo ni mo fẹ́ fi ilẹ̀ Yorùbá sí kábíyèsí Ọlọ́run ipò wo mo fẹ́ fi àwọn ọmọ mi sí bóun lọmọ mi ò ṣe ní ṣerú àjòjì nílẹ̀ bàbá wọn torí àwọn àárín yìí àti ta Yorùbá ẹ dákun ṣọ́ọ̀bù mélòó lẹ rí tí kì í ṣọmọ yánmírín ló gbà mọ́ wa lọ́wọ́ ẹ ń wó òkú bàbá yín ẹ̀sìn ń talé ẹ̀mí ìkan ta bàbá rẹ̀ mọ́lé ẹ dákun ṣẹ́rí tí ń jẹ́ Yorùbá ni ẹja kọ́kọ́ bójútó lẹ́yìn èyí ká wá fìfẹ́ bára wa lò Bíbélì sọ kínní kan ó pe kínní kan ní èso ẹ̀mí bí a bá wá rí èso ẹ̀mí lára mi bí mo bá fi Kristi hàn fún ayé láì wàásù àwọn èèyàn torí pé ọmọ Ọlọ́run ni wọ́n á fi ayé wọn fún Kristi ṣùgbọ́n kí wọ́n á torí wípé ẹlẹ́sìn ìbílẹ̀ ládé ifá ìwà lẹ́sìn àbí pé ẹnìkan wé láwàní tó sì jọmọ Yorùbá sẹ́yìn òní ó jẹ́ kí n wá ṣé n wá gún lọ́kọ̀ pa ní kábíyèsí Ọlọ́run níṣẹ́ n wá gún lọ́kọ̀ pa ní kábíyèsí Ọlọ́run èyí tí mo fẹ́ kẹ́yìn bàbá kẹ́ ẹ mọ̀ nìyí mi ò sọ̀rọ̀ òdì sí yín bí Yorùbá ó ṣe mókè lèmi wá ọ̀dà ọmọ wa ní bẹ́ẹ̀ báyìí ọmọ wa ní bẹ́ẹ̀. gbogbo tí ọba ti ṣẹlẹ̀ látàrí pé Fúlàní gbòòrò wọn ṣe nǹkan kan ẹ má sọ fún apá àlejò làwọn kan mọ́ ẹ sì máa sọ̀rọ̀ nígbà tó pé gbogbo alágọ̀ àwọn àlejò ní àwọn àlejò ti bo tèwo àlejò tèwo náà ṣé Yorùbá ìgbàlejò ṣé àdìsá ìgbàlejò ṣe ó lé ní òṣàlẹ àlejò ǹjẹ́ mọ̀ pàlejò làwọn èèyàn Yorùbá nílẹ̀ Haúsá sẹ́mọ̀ bẹ́ẹ̀ ni mélòó Yorùbá lẹ ti gbọ́ pé tó dáhùn Haúsá nílẹ̀ Haúsá lọ wọ́n mọ̀ sọ pé wọn ò tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ sọ pé wọ́n dáa fún yín pẹ̀lú gbólóhùn tẹ̀sán àmọ́ ọgbọ́n wọ́n sọ ni pé wọn ò tó bẹ́ẹ̀ àwọn Yorùbá tó wà ń bẹ̀ tí wọ́n kọ́ àlejò làwọn wọ́n mọ̀ káwọn ò tó bẹ́ẹ̀ èyí tọ̀ ṣe tiwa wá lẹ́sẹ̀ bí ìgbà tí wọ́n ń sọ fún apá àgọ̀
nìtumọ̀ ẹ ti gbọ́rọ̀ yìí tí wọ́n ní Yorùbá kan wọ̀ down not ṣẹ́dúgbọ́n àní wọn ò ní í ṣe àyẹ̀wò tí ẹ̀gbà wọn tó lẹ́kùn yẹn ṣe last yẹn àwọn ọba wa jẹ̀bi àwọn baálẹ̀ wọn á jẹ̀bi iṣẹ́ lẹ́sẹ̀ ń lọ́nà tó pọ̀ bàbá ǹjẹ́ mọ̀ pé ó lójú àfi ọba alẹ̀ Yorùbá tàbí baálẹ̀ tí wọn ò ti fi Fúlàní joyè tí wọ́n jọ ń ṣèpàdé ìlú òótọ́ ọ̀nà wọ́n sọ fún yín Fúlàní ń bẹ ní olóyè ìlú kódà tí wọ́n bá ń gbé pàdé àwọn olóyè kì wọ́n á máa gbé lọ́gà ilẹ̀ ní ọgbọ́n tí mo mọ̀ àwọn ìyá rẹ̀ náà mọ̀ tí mo sọ lọ́dọ̀ Sẹ́ríkì láwọn wọ́n rẹ̀ káwọn àti balógun àti jagun àti ìyálóde táwọn náà lọ́gà ilẹ̀ ní ọgbọ́n tí àwọn ará alẹ́ mọ̀ tí mo sọ yìí ó fẹ́ lọ mú nínú ní ara rẹ̀ sójú òkú lẹ̀ àwọn ọmọ tí mo sọ pé òótọ́ ni ẹgbẹ́ náà gbẹ̀bẹ̀ wọ́n mọ̀ pé òótọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ ni kò sí pàdé àṣírí kankan láàfin ọba kankan Sẹ́ríkì Fúlàní lójókòó kódà Sẹ́ríkì Fúlàní láàfin akúnmọ́ ní ọwọ́ jàtọ̀ lágbà táwọn Yorùbá bẹ̀ lọ Kennedy màálù léyà àgbo ọmọ fẹ́ lọ ilé ọkọ àkùkọ ọdún owó díẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí mo sọ fún yóò tọ́ àwọn àpò lẹ́kọ̀ọ̀kan pé àbá ẹni mọ́rù kan Fúlàní ti ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n dà máa tẹ bá dà mí ó dàbò mọ́lù lẹ́nu náwó ìfi ìní èbí bọ́bá àbí yóò kàn kájọ ní. ara àwọn nǹkan táwọn ilé kápò Nàìjíríà ó náà ní tẹ́ ń gbọ́. gbogbo owó nǹkan yìí ó kó bá wa ńlẹ̀ Yorùbá púpọ̀ nílùú ọmọ Yorùbá tẹ bá gbọ́ pé wọ́n fi ọmọ Yorùbá jọba ní joyè kan ní north wọ́n sì rí nǹkan lára rẹ̀ jẹ́ wọ́n fẹ́ gbà ó ti dọlọ́rọ̀ ń bẹ̀ tí wọn ò fẹ́ kókó gbogbo ọ̀rọ̀ wálé níwọ̀n èdè mọ́lẹ̀ o. abó ti rí nù wọ́n bá fẹ́ joyè Sẹ́ríkì náà ni wọ́n pè lùgbé fún kábíyèsí náà jókòó báyìí pẹ̀lú adéṣẹ̀mbáyé wálé níwọ̀n èdè mọ́lẹ̀ o. abó ti rí nù wọ́n bá fẹ́ joyè Sẹ́ríkì náà ni wọ́n pè lùgbé fún kábíyèsí náà jókòó báyìí pẹ̀lú adéṣẹ̀mbáyé lórí ní wọ́n gbé Sẹ́ríkì mi nù láàfin kò wá sí ìpàdé kankan tó jẹ́ pàdé àṣírí kò sí mọ́ wọn á pé àwọn àlejò abẹ́ wọn ní àjọ tẹ̀lúrì ní sẹ́ńgẹ̀ ẹ̀ẹ́dẹ̀ torí ìdíyàn ọ̀jẹ̀ ṣe ní abalẹ̀ ẹ̀yún ìrírí mọ̀pọ̀. ọmọ Yorùbá mo lérò pé àwọn fídíò méjì tí mo play fún wa mo lérò pé ẹ farabalẹ̀ gbọ́wọ̀ tí àwọn èèyàn wa bá wa sọ́mẹ̀ yẹn ọ̀rọ̀ ìṣítí ni ọ̀rọ̀ ìtanisísì ni kí a tó wá play èyí tí mo fẹ́ play fún wa gangan tó jẹ́ ẹni tí wà Nàìjíríà ṣẹlẹ̀ sí mo fẹ́ kí a tún pété ara wa gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí onítàn ṣẹ̀dí gbọ́ ẹ̀ṣẹ̀ gan ẹ máa bá wa ká lọ. We ran into a vehicle had already been used to block the road. My driver said, God bless my driver, didn't mention his name. Chinedu. He went through all the ordeal with me. Young man, I adopt you as my son. God bless you. He's in Benin now. He said, Oga, you like saying I'm robbers. Then I said, then turn the car, reverse. As he put it on reverse, the gun was on my head. Automatic weapon. They said, don't move. You move and we blast you. I told Chinedu, don't move. They dragged me out of the car. Dragged Chinedu out of the car. Shot the tire of the vehicle. Put Chinedu in the boot of the car. And put me inside the car. They met another driver inside. They said if we then look up, they will kill us. We close our eyes. And we were pressed to the ground inside the car. As we were pressed down, I heard them say, "Oh, police, 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 police." No. Then one of them said, "No retreat, no surrender, let's pick them." Because I couldn't look up, apparently they moved out of the car. And I could hear guns booming. It was a staccato of bullets raining. Here comes Armageddon. It was a war situation. And they were firing. And as they were firing, the car was moving. They were telling them advance a little. Then I heard a shot again. Another vehicle, shoot. Then they started another round. And then I heard them say,
oh, we killed some of them. We killed some of them. Then tomorrow now, they will come out and lie and say some of us were killed or injured, even though none of us have been injured. I had them saying that. Ladies and gentlemen, the good news that we have been delivered safe and unhurt and unharmed. The bad news that I was not profiled, we were never profiled or targeted, meaning that they merely operated randomly. It is bad news because it could have been any person, any other person. Bad news because it was when we were in the car with eyes closed that they started preliminary questions. What is your name? I said, Chief Michael Zebole, SAM. They set my pocket, took out the complimentary cars and other possession. I heard the card and said, what is your full name? I said, my full name is Chief Michael Zebole, SAM. Constitutional lawyer, human rights activist, Akpakpa Bibidola. They said, yes. They said, yes, you're a man of truth. That's what is written on your card. I didn't even know they were holding my card. They said, so you're a lawyer? I said, yes, sir. How long have you practiced? I said 32 years. I said, well, even if you tell us lies, by tomorrow we know who you are. Do you know what? We always know who you are when we capture, when we kidnap people through the press. So even if you lie, we are going to know who you are tomorrow. That is how we were driven for about 4.5 hours. Through rough roads, through highways, you feel it on the body that you are on the highway. You could feel it on the body that you are on a rocky path. You could feel it on the body that you are in a swamp. You could feel it on the body that you are inside the forest, that you are on a footpath that is not tarred. About 4.5 hours. You take the doctors in a small, uncompleted building, far away from civilization, far away. And it was 24 hours guard, security guard. Fellow Nigerians, we are not talking of joy carrying kidnappers. They told me that they have 7 units across Nigeria. They reminded me, didn't you see that Kubola's father was captured in Jos and taken to Kano? Did you hear of the white men who were killed in Green Kepi, Amochi and Kano? Did you hear of the deputy governor of Anambra State that was executed? They started mentioning them. That they are everywhere. So I asked them, how did you know me then? Why did you come for me? They said, we didn't know you. We just operated. And you happen to have run into us. And that when they started reading of me, they said we believe that God allowed us to catch you for a purpose, to draw attention to the world, to draw national and international attention to this issue of kidnapping. They were even advising me that I should not blame God, I should glorify God. That the things they have been reading of me, about me, shows that attention is being drawn to this issue of kidnapping. Then, of course, all of them are always hooded and masked, so you cannot know or recognize anybody. Because even though they are hooded and masked, even when they are talking to you, whether in the afternoon or in the night, you must still close your eyes. If you don't close your eyes, you'll be in trouble. The death sentence was always hanging on us 24 hours a day. The experience was one of horrendous tragedy. It was horrific, to put it mildly. We were psychologically tortured. We were mentally, excruciatingly tortured. We suffered from psychical trauma. It was spiritually unnerving. It was physically
debilitating. It was the nearest thing to death on earth. Fellow countrymen, if hell is worse than that, let us all pray that we will never go to hell. So the bad news is that any Nigerian, in any place, on any way, whether highway, footpath, could be a victim. The bad news is that in our unit where we were captured and detained, there were also others. There was a woman with her 2 small sons and a little girl, daughter, and a driver. There were 2 other women and their driver. We were about 13 in all. So it showed that when they strike, they do not really care who you are. But the important thing is that they have struck and they know that you must have people out there that they can deal with. That is the danger. That is why I'm going to make some suggestions here to the federal government of Nigeria. That we have in our hands a national calamity. We have in our hands a clear and present danger. We have in our hand a situation of monumental and gargantuan proportion. A situation that calls for urgent national rethinking. A situation that calls for presidential intervention. Not today, and not tomorrow, not next week, as soon as yesterday, as urgent as yesterday. Let no one deceive themselves that we are dealing with a little phenomenon. Let no one fool himself or herself that we are dealing with toy gun carrying kidnappers. They told us that they cannot be caught with by any security outfit because their phones cannot be tracked. Their phones cannot be tracked. And we asked them, why can't your phone be tracked? They said because they said, can you see that we don't allow you to talk every day? Can you tell your people to shut up? They said, can you see that we only allow you to talk once in 3 days? I said, yes, sir. They said that is because before they grant us any opportunity to talk, they have to make special preparation. Now, where we are, for example, or where we were, that before they speak to me, the person who is going to speak to me, we have to travel across about 4 or 5 states outside where we were detained. And then the person will be on the highway and make the call. When he makes the call to their person, then they will now connect the person that represents me that they are talking with. They told me on one occasion that they are aware that some security agents went to Port Harcourt or Owerri side to arrest innocent people. That they use all those ones as decoy. That their calls do not originate from where their victims are detained. That they can't be so stupid. Ladies and gentlemen, we are dealing with very well-read people, graduates that speak impeccable English. Very well-read graduates that talk philosophy. That when they are hooded, they discuss national issues with you, problems of the country. Why they say they are in the forest, in the jungles, why they are fighting against. ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ Odùduwà, mo lérò pé nǹkan tí mo play fún wa yìí gbogbo wa la fi tá wa gbọ́. Ẹ̀yin náà wo adúrú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni yìí, ẹ wo gbogbo nǹkan tó dùn ẹ̀ rí lọ́wọ́ àwọn ajínigbé, lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Tó wá dáa ká tó mọ bá wọn polówó ìlú yìí pé ibẹ̀ náà láàkú sí. Ọmọ Yorùbá, gbogbo ọmọ Odùduwà, gbogbo ọmọ kóòtù òjíire,
ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Ẹni tí mo play ohun ẹ̀ fún yín yìí, ẹni tí wọ́n Nàìjíríà ṣẹlẹ̀ sí ni o, òun náà ti kọ́gbọ́n báyìí, ó ti mọ̀ pé kò sí nǹkan ní Nàìjíríà mọ́. Mo lérò bẹ́ẹ̀ gbọ́ gbogbo ọ̀tọ̀ sọ, gbogbo onígbà pátá làwọn ajínigbé ti wà, gbogbo onígbà pátá ni wọ́n ti wà. Kí ló wá dé táwọn ìjọba ò lè gbé ìgbésẹ̀ kankan láti rí pé àwọn force gbogbo wọn out, torí pé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ní torí tí wọ́n bá ṣiṣẹ́ papọ̀ ní wáì tí wọ́n lè force wọn gbogbo àwọn tá à ń pa ọmọ kóòtù òjìire gbogbo àwọn Odùduwà Yorùbá nation ló jẹ wá lógún òun lè yí ká jà fún un. Ẹ má ká jà fún wa Nàìjíríà mọ́ o, ẹ jẹ́ ká jọ jà fún Yorùbá nation, ẹ jẹ́ ká jọ jà fún self determination, kí a lè bá gbégbé àlàáfíà, kí a lè bá gbégbé ìrọ̀rùn. Àwọn Yorùbá sọ wípé àbọ̀ là ń sọ fọmọlúàbí, tí ó bá dénú ẹ̀ ó gbọ́dọ̀ di odidi ni. A fẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ yìí kó dojúmọ́ nínú, kájọ fi ọwọ́ sowọ́pọ̀ láti rí i pé ajàfẹ́tọ̀ọ́ wa agbára wálẹ̀ lóko ẹrú Fúlàní, lóko ẹrú àwọn ajínigbé àti oko ẹrú àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pè wá ní olóṣèlú. Ṣé ti gbọ́? Ètò náà kò ní jù báyìí lọ. Mo kí obìnrin tẹ́lẹ̀ kan lórí ètò, mo kí yín o. Ojú tẹ̀ fún obìnrin náà ní fọ́ o, bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Ọwọ́ tí ẹ̀yin bá wa tẹ like, tẹ̀yin bá wa tẹ love, tẹ̀yin bá wa pín ètò yìí, ẹni fọwọ́ náà gbọ́mọ sí o láṣẹ Èdùmàrè. Owó tẹ́ ẹ mú nínú àpò láti fi ra dátà, àpò yìí ò ní gbẹ sówó o, torí àbòdí ń tolókun, àbòdí ń tọlọ́sà, àpò sàṣàmù wá kì í gbẹ, àgbo ò ní gbẹ fówó o. Ṣé ti gbọ́? Láṣẹ Èdùmàrè, ẹ dákun ẹ túbọ̀ máa pín ètò tí a bá ń ṣe, kí àwọn èèyàn wa wọ́n lè bá a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, orílẹ̀‐èdè location 9, orílẹ̀‐èdè gbẹ̀mígbẹ̀mí, kó lè bá a mọ̀ wípé ariwo tá à ń pa òdodo ni. Àtòrí tí ó bá nídìí wọ́n ní obìnrin ìṣẹ́kún mọ́lú o. Ara àwọn ìdí tá a rí náà nì tá a fi sọ wípé àbí bá wọn sínú wa Nàìjíríà mọ́. Tó wá dáa kí àwa kan ká sọ wípé àbẹ̀ sínú wa Nàìjíríà, kẹ́nìkan tẹ́tí mọ̀ sọ pé ìbẹ̀rẹ̀ náà lè fẹ́ kúlé, tó jẹ́ pé ẹ̀yin náà ti fojú ara yín òdodo ọ̀rọ̀, ẹ ti fẹ́ ojú ara yín rí òdodo, ẹ ti fi dá yín gbọ̀n nǹkan tó ń lọ. Wáyé tẹ́ à lè fi wọ́sowọ́pọ̀ lára wa, wáyé tá à lè nífẹ̀ẹ́ ara wa, kájọ jà fún one goal kí ọkàn wa lè bá a balẹ̀. Ṣẹ́ni gbọ́, ẹ ṣe gan ni o, gbogbo yín pátá o, tó dùbà yóò lè jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Ṣẹ́ni gbọ́, ẹ ṣe gan ni, God bless you all. Yorùbá nation no going back.